ẹ̀rí kan báyìí àṣé kìí ṣe Saheed Òṣùpá ló ní kí wọ́n yọ ní Portable àṣé ọ̀gá yìí ò mú nǹkan pa ẹ̀. bẹ́ẹ̀ ni sà ẹ kọjọ́ mẹ́ta sà. pẹ̀lú mẹ́sẹ̀jì wo nìyẹn ẹ̀jọ̀ máa ń fẹ́ implicate yàn ní. bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ jà fún yàn ní láti máa gbàṣẹ lẹ́nu ẹ̀kan fẹ́ gbàṣẹ kó lè sọ pé Saheed ló rọ́ọ̀mù iṣẹ́. it's true sir it's true. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn tí bí aláyé gẹ́sẹ̀ ń para wípé sóhun rán ẹni tó lọ rìpọ́ọ̀tì òun nìyẹn sóhun rán níṣẹ́ oníbíyì sọ pé wájú owó dájú kó dẹ̀ di èyí tó ń ṣe òdodo mọ́ Portable dẹ̀ ti jáde ọtí fẹ́ẹ́ náírà tututu tó mọ̀ pé Saheed Òṣùpá tèmi mọ̀ kì í ṣe ẹni tó máa ń bínú ògo èèyàn afọ́mọ lóúnjẹ má wò bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tó máa ń dìyàn lọ́wọ́ mú pé kéèyàn má jẹ kì í ṣe ẹni tó máa ń fẹ́ kéèyàn ṣubú ojú ọ̀run dẹ̀ tó ẹyẹ fò láìfapá kan rẹ̀ bó dá kéèyàn máa wádìí ohun gbogbo kó máa wádìí ohun gbogbo dájúdájú so fún ẹ̀yin olólùfẹ́ Portable tẹ̀tí ń sọ pé ìkànnì Saheed Òṣùpá èèyàn burúkú ni kò mọ nǹkan kan pa ẹ̀ o voice yẹn lẹ ti gbọ́ yẹn kò mọ nǹkan kan pa ẹ̀ òun kọ́ ló ní kó yọ orin Portable òun kọ́ ló ní kó yọ orin Portable ẹ̀dẹ̀ tí aláyé ti ń kí gan so mo kàn ní kí n mọ update yẹn wá ní this is Adeomade bye for now. Adeomade, advocate for the masses.